Welcome to my life and afterlife. My name is Aitale Abiyamo. Orúkọ tèmi ni Aitale Abiyamo. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, àníṣe ló ń pọ́n. Ibi tó bá yẹ ká ti bọ́gbọ́n, tá a bá gùn bẹ́ẹ̀, ó máa ń dùn yàn. Abẹ́ẹ̀rí wọn ni àwọn àgbàlagbà, abilékọ lákọlábo, àwọn baálé ilé, àwọn ìyálóòdẹ̀, àwọn tó yẹ kó jáwọ́ kó ṣe rere, àwọn àgbàlagbà tí wọ́n wá ń ṣe láńgbáláńgbá. Ibi tó bá yẹ ká ti bọ́gbọ́n, tá a wá bá gàn bẹ́ẹ̀, ó ṣe mà ní o, ó mà ṣe fún yín o. Rádaràda, pálapàla ìlú àpàlà, ẹ wá ń gbà bí ẹni ń gbàgbọ́ ọtí, ẹ wá ń gbé parí bí ẹni gbómi parí. Adults behaving badly, ohun tí ò dá ò dá. Irú àwòkọ́ṣe wo gan-an lẹ jẹ́ fáwọn ìwé tó ń bọ̀ lẹ́yìn? Irú òbí wo gan-an lẹ jẹ́ sáwọn ọmọ yìí? Irú àna láwo gan-an ni irú yín fẹ́ jẹ́? Tẹ́ ẹ fìṣẹ́jú márùn-ún tẹ́ ẹ fi balẹ̀ ayé jẹ́. Ẹ̀yin alátàtà ń tòótó, akúmọ̀mójú dì, àmọ̀nà ọ̀run má lọ, ojú gbà mí tì fún yín. Ẹ̀sìn lílọ́jọ́ tó lòun pé tìjú bí ti wù ú mọ́. Àwítán ẹ fèsì bojú. Nígbà tí ẹ bá ṣe ìmọ̀ tán, ẹ ní kí èèmọ̀ wá wò yín. You are just grossly irresponsible adults. Takọtabo yín. You are irresponsible. Ẹ ní morals at all. Wọn ò kọ́ yín ẹgbẹ̀kọ́. Torí tó bá jẹ́ pé ìgbà tí wọ́n kọ́ yín ẹgbẹ̀kọ́ ni, mi ò rò pé ó máa yọ́lẹ̀ fún yín báyìí. Ṣé bí wọ́n ti ẹni tó bá tún èèyàn máa ń túra ara èèyàn bí? Ẹ wá sọ gẹ́gẹ́, wá sọ dànù. Báyébáyé wọ́tọ̀ ìwà àbàjẹ́ ó wá ń gbòòrò sí láwùjọ wa. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Nǹkan tí ò tiẹ̀ yẹ ká bá lọ́wọ́ ọmọdé, ẹ wá ń ṣe bálabàla, ẹ ń ṣe rádaràda, ẹ ń ṣùṣì bí ẹran aṣẹ́wó. Irú àpẹẹrẹ wo gan-an lẹ ń fi lélẹ̀? Ẹ wá mú ẹ fọ́n gbogbo ẹ̀ sórí ayélujára. Internet doesn't forget. Not only internet, people don't forget. Because of your own selfishness and self-centeredness. Ẹ máa fi rẹ́dẹ̀rẹ́dẹ́ ti ní rárá yòókù lára. Kí ló dé gan-an? Kí ló dé gan-an tẹ́ ẹ jẹ́ kí ni ṣe máa ń sọ? Ṣé lẹ́dẹ̀ la máa pè ní àbímọ̀dò? Ṣé lẹ́dẹ̀ la fẹ́ pè ní báyìí àbímọ̀dò? Àwọn ẹranko gan-an, dignity wà now. Dignity wà. And this thing of nudity going up and down, it's preposterous. Ohun ìbanilójú jẹ́, ohun ìbanilórúkọ jẹ́, ohun ìdójútì. Tọmọdé ṣe ń release escapades wọn, làwọn àgbàlagbà náà release kílẹ̀ ń bá ká. Ṣé nǹkan tó kàn fún yín nìyí? Ṣé nǹkan tó kàn fún yín nìyí? Ṣé bí wọ́n tiẹ̀ máa sọ pé ilé ẹni láti jẹ́kò tí ò ní dodo? Ṣé dandan ni ká ẹ máa gbé gbogbo rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yín wá síta ni?
àwa wí tán ẹ wá ń gbàbí ẹni gbàgbọ́ ọtí ẹ jókòó tí ẹ yọ̀bẹ tí ẹ ń kún wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ̀yin aláìnírò rí dédé ní àdúró gbogbo nǹkan tó ń lọ láyé. Please stop saturating our public spaces with your nonsense. Keep your nonsense to yourself. There is private space, there is public space. When you bring your private filth, your private dirt to the public space, you are just polluting the space for everybody. Kí ló dé gan? Àlè díjú, àlè lájú, kí ló dé gan náà? Ó ṣe lè mọ yín tó yẹn náà. Ó ṣe dẹ̀ lára yín tó yẹn. Ẹ̀yin àgbàlagbà tẹ́ ń ṣe láńgbáláńgbá. Ẹ̀yin àgbà tí ò tó lé àgbà játijàti àgbà kan tán yàn. Nígbà tẹ́yin wá ń ṣe rádaràda tó róṣì lẹ́ ń ṣe rádaràda lẹ́ ń ṣe. Táwọn ọmọdé bá wá ṣe bẹ́ẹ̀ lọ ẹjọ́ ṣẹ́nu yín máa tọrọ ṣá. Ó yẹ ní gbogbo kò ní lè yàtọ̀ lé yín. Because we celebrate non-entities, we glorify nonsense. The rate of moral decadence is unbelievable. Àti the educated, the semi-educated, and the illiterates. Rádaràda lẹ́ ń ṣe o. Ẹ jẹ́ kó ṣì sọ́hùn. Ẹ kó ṣì yín wọlé. Keep your filth, keep your dirt, keep your stench to yourselves. Àwọn àṣà aláìníròònú dédé. To not add insult into injury, they will now be dragging God into it. Satya Deguaru. Oh my quite be no. Allah, what has Allah got to do in this? Essence, religion. What has religion got to do with this? You messed up big time. You messed up big time. To be one year in your long. In your long, in your ningin, in your mama je. Èèyàn lè yọ mama jẹ́ títí lálá èèyàn níyí kẹ́ tó ṣe tọ́lọ́run. When you now messed up, instead of you to own up to your shit, to take responsibility for your action, for your irresponsible, disgraceful, shameful action. Tọ́lọ́run tí ò dá kò lórúkọ méjì kò dá ní ohun ìdójútì ní. Ìwà dójútì ní tẹ́ ẹ wù ẹ wá máa gbẹ́sẹ̀ sí ẹ máa gbọ́n lọ́hùn sí kí ẹjọ́ ṣókù papọ̀ mọ́yàwó ni ẹ wá máa tì lọ torí pé kíní kan ẹ̀yin tẹ́ ẹ̀dá lé ẹ̀dá ń ta ẹ̀ní tán rè wọn bí yín rè ẹ̀dúrà yín bí sí dáadáa. ẹ kó ṣídà sọnù. Pàlàpàlà from celebrity to non-entity. Ẹ ń fìṣẹ́ ṣayọ̀. Ẹ ń ṣòṣì káàkiri. Ẹ̀yin aṣòṣì máa mọ̀ déédéé. Àwọn kan náà máa gbèsè yín irọ́. Èké ń bèké sọ̀rọ̀ rán parọ́ fúrọ́. And you people are, oh my God, you people are adults. Adults, àgbàlagbà. Ibi àgbàlagbà náà ẹ fi ráyé sí ibi àgbà ẹ fi ráyé sí ibi ọ̀wọ̀ ẹ fi ráyé sí ibi àpọ́nlé gbogbo ibi tó yẹ ká bá yín at this your age and stage in the society láti yìí kúkúrú dórí gúgùn látòrí ètò ga látòrí ètò dàgbà dórí kékeré ẹ sì ń bẹ. Ẹ sì ń bẹ náà. Tó bá wá dọjọ́ iwájú tọmọ yín bá wá ṣe báyìí tànà yín bá wá ṣe báyìí ẹni wo lẹ fẹ́ fi sọ̀rọ̀.
ẹni wo lẹ fẹ́ fi sọ̀rọ̀ torí ohun àdùnmọ́jẹ́ ẹ̀kẹ́ ìṣá torí ìṣẹ́jú péréte lẹ́dẹ̀ ní yẹpẹrẹ sí. ẹ gbọ́dọ̀ fi inú yín náà ẹ pé ọ̀dọ̀ fi inú yín. And I think it's about time. Àtẹni gbépo lájà o, àtẹni gbàálẹ̀ o, àtàwọn ọ̀sọ́mọgbò irú ìborùn ni gbogbo yín. Irú ọbẹ̀ ẹ̀wọ̀, ìkó ògbéko owó jango. Báwo lẹ̀yin gan ti rí? Èyí tẹ́ ẹ̀ ní tán re, tẹ́ ẹ̀ níwà re, tẹ́ ẹ̀ lákọsílẹ̀ tó dáa. Èyí tó yẹ kó tàkó fúnra tó pàtẹ́ wálé ní ẹni àjítan náà wò. Ẹ wá gbé Bible síta, ẹ gbé Quran, ẹ ṣe lọ mọ́gùn lákàyè kẹ́ fògùn náà sí. It's ridiculous. Àwọn tó mẹ́sìn wá gan, wọn kò síbi tí ṣe ò sí náà, kò síbi tí wọn ò ti kí ń káàdì yálẹ̀. Ṣé ká wá ṣépè fún ẹni tó dá all these technologies sílẹ̀ ni? Àwọn òyìnbó gan ṣe báyìí náà because ìlú tó lófin tó ìlú tí ò bá ti sófin ẹ̀ṣẹ̀ òsì because there are laws. And I think it's about time. It's about time. Lápá bí tí wọ́n bá ká máa nà mọ́ ẹ lọ́wọ́ lórí fóònù ẹ̀ ọmọ yẹn ọdún tó máa lọ fi gbára lẹ́wọ̀n bóyá wọ́n ló ní bóyá wọ́n kò ló ní irú nǹkan tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ń ṣe lórí aago ẹ̀ wà wá sọ fún mi. Èyí tó kàwé ò kọ́gbọ́n orí ètò àwọn tó ń lọ́gbọ́n wọn tún ló la káyè sí àwọn dàgìnì dọ́rọ́ àdàgbàjẹ́wà òfù dédé àríṣẹ́ ṣe kò káyín lára ṣé nǹkan tó kọ́yìn kù nìyẹn mọ̀ bẹ́ẹ̀ kẹ́ tó ṣe ni má ṣe lògùn mámọ́ now it's medicine after death you are all beating a dead horse because the deed has been done ọmọ gọbẹ lọ́wọ́ ẹjọ́ bẹ́ẹ̀ dasán ṣọ́ọ̀bì ò ti ṣe nǹkan tó fẹ́ ṣe ni then we move. Kí ló dé gan-an? Àtàwọn tó wà ní àtàwọn tó wà lókè òkun kò ẹ̀rí kan ṣe kan ni because the bá rí kan ṣe kan must you record each other? Must you record your... Nobody is interested in your shit. Keep your shit to yourself. A tún máa fẹ̀sẹ̀ sí àwọn àbórí má bọ̀ wá ọ̀fà tẹ̀sùbá àfaná mọ́ra. Àwọn ọmọ oníbàbù náà máa gbé títí wọn. Takọtabo ni yín bó ṣe wà nílì kìló wà ń gbàǹjà kí ló dé gan-an. Ẹ̀yin abí máa wò dédé kí lẹ fi ń ṣe bàbá lórí àwọn ọmọ yín kí lẹ fẹ́ ṣìyà lórí àwọn ọmọ yín ṣé ti ẹ̀rọ tàwọn ọmọ yín ṣá ṣé ẹ̀rọ tí wọ́n ṣé ti ẹ̀rọ ọjọ́ ọ̀la ṣá ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́ sétí ìwà ríra ìwà dọ̀tí níwájú èèyàn níwájú Ọlọ́run ẹ̀dẹ̀ wá sọ di ohun bàbàrà ẹ̀ sọ di kíní. You people should just grow up. You're all bloody nuisances. And get the hell out of our public space. Enough is enough. You guys should grow up. You are just old in age. I mean, your mental, your reason faculty is zero. Àpòrònú yín ó ti fàyà.
mọ nǹkan tó kàn nínú ayé yín ní age and stage tẹ́wà. Grow up, guys, and act your age. Act your age. Nǹkan tó yẹ ká máa bá lọ́wọ́ àwọn teenagers, lọ́wọ́ àwọn young adults. And you 50-something, 60-something. It's appalling, like, and disgraceful. Shame on all of you. Shame on you. Kí ló dé náà? Lójú tì ní. Ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́ sétí, ọ̀rọ̀ rádaràda, kátikàti. Nígbà tó jẹ́jẹ́ pọ́nà tó yẹ ká bá lẹ́nu ọlọ́gbọ́n, aṣiwèrè ló ń sọ báyìí. Stop all this nonsense, though. Keep your filth, keep your dirt to yourself. If it is private, keep it private. Eye gbóṣì rádaràda, ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́ sétí, ọ̀rọ̀ ríra. Eye gbé wá sí public space mọ́. Ẹ wá máa gbàgbé ní gbọgbọ́ ọtí. Ẹ máa forí lálẹ́ bẹ́ẹ̀ ṣe kúrò lẹ́ máa ga. Ṣé bí mo ti rò pé wọ́n sọ pé òfófó ògbà yìí ibi ọpẹ́ ló mọ ni? Ọjọ́ wo wá ní èké àdúgbò? Òfófó gbogbo àwọn ọ̀wà pálapàla tó wá di ohun tá à ń celebrate, tó di ohun tá à ń encourage as parents. And you people are parents, for heaven's sake. Òbílẹ̀jẹ́. Mọ̀kànmọ̀kàn lóye kan, àgbàlẹ̀jẹ́. Ṣé ká wọ́n sọ pé torí báyé dayé ọ̀làjú báyìí sí ká máa fojú egbò tẹ̀lẹ̀ ní àbí kí ńlá? Ẹ wá máa bú àwọn kékeré, ẹ máa bú àwọn kékeré tó jẹ́ pé ṣe iwájú ní tẹ̀yìn wò sáré. Ẹ ṣe iwájú ní tẹ̀yìn wò sáré náà. There's nothing new under the sun. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́. Ṣé bó ń ṣẹlẹ̀ nígbà ayé àwọn baba ńlá wa? Wọ́n ò fi bayé jẹ́ náà. Kí ló ń ṣe yìí náà? Ẹjọ́ yí wá sọ́hun. Ẹ yí wọ́n yín padà síbi tẹ́ ẹ ti ń bọ̀. Ẹ kó ṣìdá sọ́hun. Tí wọ́n bá ti ṣe nǹkan tí ó dáa tán wá ní Ọlọ́run jẹ́rìí àwa o, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Jésù Kristi. Ẹ jọ̀ọ́, Ànábì ò ń ṣe èèyàn ni. Jésù Kristi ò kì í ṣe èèyàn ni. Ṣé wọ́n ṣe gbogbo òṣìṣẹ́ ẹ̀ ṣe ìṣá? Do you have to drag them into it? You did this. This is all on you. So spare us your drama, your rhetorics, and just keep it to yourself. Out of the public space. And you pollute the public social media spaces so more. And you pollute more. And the most annoying thing is when everything has settled down and you're like, oh, this has got to do. You will bring it back up. Kí ló dé gan-an? Mo ṣe bí ìwà tó tọ́, ìwà tó yẹ, ọgbọ́n ìmọ̀ àti òye, àti ìwọ ọmọlúwàbí lèèyàn fi gbayì láwùjọ. Ó ṣe wá jẹ́ pé sì ń tẹ̀mbẹ̀lẹ̀kú ìwà òṣì, ìwà rádaràda, ìwà ríra, ìwà pálapàla lẹ fi ń gbayì. Ṣé àṣà àti ìṣe wa ṣó fàyè gba gbogbo òṣì ìranù tẹ́ ń ṣe ìgàn? Tẹ̀wọ́ sọ pé yí dayé ọ̀làjú, ẹ̀sìn kan ti ṣẹ̀sìn báyìí. Ẹ̀sìn ó ti ṣẹ̀sìn torí rádaràda tẹ́ ń ṣe ti fi rẹ́ ẹ̀sìn yín àtúnígbàgbọ́ yín àti mùsùlùmí yín. Ọjọ́ wo lẹ́rí táwọn ẹlẹ́sìn àbáláyé tí wọ́n ṣe gbogbo òṣì ìranù báyìí? Ṣé wọn kì í ṣe ni? Ṣé kò kì í ṣẹlẹ̀ sí wọn ni? Ọjọ́ wo ní gbogbo rádaràda báyìí? Tí ó bá kí ṣe pásọ̀ kan lé ní o, ajá wòlíì kan lọ́la o, ajá àfáà kan lọ́túnla o, kí ló dé gan-an? Ẹnu ò ṣe ń sìn lára yín báyìí náà. Ẹ jọ̀ọ́.
We are not interested. Keep your shite, bí a ṣe àwọn Irish, to yourself. Ẹ má máa gbé àwọn ọ̀wà burúkú, àwọn ọ̀wà òṣì, àwọn ọ̀wà rádaràda báyìí. Ẹ má máa gbé wa mọ́. Ẹ jọ lọ máa yanjú ẹ̀. Ẹ jọ lọ máa yanjú ẹ̀. Ẹrú kan ní imú ní gbùgbẹ̀rú tó bá máa sọ́ọ̀sì wá láwọn Yorùbá, wá láwọn Mùsùlùmí, wá láwọn ìgbàgbọ́. But this is an individual thing. Wọ́n máa fi sí generalization, sí conclusion sí wá láwọn obìnrin ẹjọ́. Torí kọ́ mọ́ bá lè dáwọn lọ ṣe ń sọ lórúkọ, be specific. But this is one too many. From our so-called religious leaders, so-called high-esteemed men, so-called celebrities, and non-entity individuals. So look, but that is the cheap form. That is the cheap form of fame. You are adults. You are behaving badly. Stop behaving badly. This is not good. It's not good for you. It's not good for the society. It's not good for the children. The upcoming generation. It's not good. Kò lórúkọ méjì kò dáa ni. Kò lórúkọ méjì kò dáa ni. Ẹ lọ kọ́wọ́ pálapàla kátikati rádaràda. Gbogbo àwọn kíní kan ní tòun ò bàjẹ́, ẹni àfọ̀rọ̀lọ̀ tó ní tòun bàjẹ́. Àtọlọ́rọ̀ ẹ jọ̀ọ́ ẹ pack well from our public space. Stop polluting our public space. The social media with your so-called 1 minute madness, irresponsible, disgraceful escapades. It's irritating now. Ó ti wá irritating thing. From so-called adults. Men and women, they are not men. They are like boys and girls, not acting their age. Nonsense. Rada. Àwọn afọ́fọ́ pé máa mú kó mẹ́kọ̀ọ́ dédé. Àwọn àgbáyé àgbà rada jati. Thanks for listening.